for good 7 months oríjọkọ̀ mo ti kírun so ẹ̀kọ́ náà máa fọ́ fún mi báyìí fọ́dún méje fún ọdún. Alhaji Taiwo Hassan Ogogo wọ́n lo ògo wọ́n lo fame ìgbà tó wá kù sáátà tí wọ́n kúrò láyé Ọlọ́run ní o tí lò tán kódà àwọn tí ò mọ̀ ọ́ àbáwọn tán mọ̀ tí wọn ò mọ̀ tó wọn ò ní mọ̀ ọ́ lásán wọn ò tún máa ṣàdúrà fún ọ. Abẹ́lọ́run kó kẹ́ wọn kó gẹ̀ wọ́n fámìlì tí wọ́n fi ilẹ̀ kọ́lọ́run kó rọ̀ wọn lójú. Àwọn wáyé wọ́n lo ayé ẹ̀rí wọ́n lo ògo nígbà tí ògo ẹ̀rí nígbà tí fame tí ò tí túmọ̀ sí àrísìkí. Èmi máa ń wo àwọn àgbà actors and actresses yẹn àwọn tó ti jẹ́ àgbàlagbà dáadáa nínú wọn. Ẹ rí i pé wọ́n ṣe wàhálà wọ́n pave way fáwọn tó wá lẹ́yìn wọn. Ọlọ́run ni máa ń ṣe bẹ́ẹ̀. Tí Pẹ́lá bá dé lónìí tí ń sọ òyìnbó bí tí ń sọ bàtàbàtà tó fi ní star. Àwọn dẹjọ́ ẹ̀rí Ọlọ́run kó kẹ́ gbogbo wọn náà ti bọ́ síwájú Ọlọ́run. Àwọn tí ẹ̀ ṣe dìndìnrìn completely. Wọ́n wá lò bẹ́ẹ̀ títí ọ̀pọ̀lọpọ̀ owó tí ẹ̀ mọ̀ pé ẹni tá à ń sọ yìí wọ́n ń ṣàìsàn. Ànábì Muhammad sọ fún wa pé gbogbo ẹni tí Ọlọ́run bá kádàrá kí títàn ó dé bá látara àìsàn Ànábì ló ń tọ̀ òun kúkú ṣẹ̀yídì ni ẹ̀san pé èèyàn jagun sójú ọ̀nà Ọlọ́run lọ́lọ́run bá máa kọ kalẹ̀ fún tí ń túmọ̀ sí pé Ọlọ́run ṣàánú wọn lọ́pọ̀lọpọ̀ ẹ̀rí Ọlọ́run dẹ̀ ṣàánú wọn àwọn ò mọ̀ wọ́n gbogbo wa ọ̀pọ̀lọpọ̀ wò mọ̀ wọ́n personally but látara àwọn ọmọ wọn tí èèyàn rí pé ẹni yìí tún rí ẹ̀yìn re orí ìfikalẹ̀ ó tún hàn sí wa bákan náà wípé ẹni tó build ọmọlàkejì púpọ̀ ni wọ́n láàárọ̀ yìí ní ń wo àwọn tó jẹ́ young actors and actresses táwọn tún kéré sí wọn tí wọ́n ń sọrú sacrifice tí wọ́n make pábánbárí ibẹ̀ ni pé wọn ò wá fi ẹ̀sìn wọn ò fi ìsìn lọ́wọ́n ọba ìṣàánú ọmọlàkejì wọn ò filẹ̀. Idha tawalla an-nasu ba'da dafni nígbà tí àwọn èèyàn bá lọ lẹ́yìn ìgbà tá a bá sìnkú tán ruddati ila al-mayyiti ruhul badani wọ́n dá ẹ̀mí wọ́n dá padà sára òkú waja'ahul munkaru wan-nakiru ẹni munkar àti nakir àwọn màláíkà méjì wọ́n wá bá òkú yẹn sawtuhuma kamithli ra'din sa'iqin ohùn àwọn méjèèjì yẹn yóò lè dàbí àrá wala aynu tarwi mithla barqin khatifi ojú wọn mọ́lẹ̀ gbò ẹni haranihi wa yuq'idanihi ẹni wọ́n dé wọ́n jágbe wọ́n pariwo mọ́ òkú yẹn pé lágbájá wa yuq'idanihi wọ́n wá gbé jókòó lẹ́yìn ìgbà tó bá jókòó yasalanihi wọ́n mọ̀ wá bí arọ́bìhì pé ta lọ́wọ́n ọba rẹ̀ wa dinihi saliba ó mọ̀ bí pé ńgbà tó wà láyé ẹ̀sìn wo gan ló ṣe wà á nà bí ìhìlìkẹ́ yujiba wọ́n tún mọ̀ bí pé tàlà nábì rẹ tó gbà fún tó tẹ̀lé nígbà tó wà láyé wa laysa an ghayri i'tiqadin yus'alu wọ́n ní wọn ò ní bí ní nǹkan míì tó yàtọ̀ sí ìnígbàgbọ́ rẹ̀ ẹ̀rí wọn ò ní bí nípa ilé tó kó jọ mọ́tò tó kó jọ mo ṣe yìí táwọn olómi fífẹ́ báyé jẹ́ lénìí ẹ̀yin jàmáà wa mo rí wípé nínú àwùjọ wa àwọn actors and actresses tó jẹ́ ti Yorùbá wọn èé rí àpọ́nlé pàápàá jùlọ àwọn legend wọn èé rí àpọ́nlé bíi tàwọn míì àbá tó ń pè ní Peter nílẹ̀ Ìgbò àbá tí máa ń ṣe Igwe òun ẹ wo bá ṣe máa ń rí vet wọ́n ṣe máa ń honour rẹ̀ ẹ̀rí ní tí mo rí pọ́pọ̀ jù láàrin àwọn tọ̀dọ̀ tiwa ní àìgbà fúnra ẹni ẹ̀rí ìbínú ẹni ìjà ní gbogbo ìgbà àwọn kan ti wà ní ìṣèjọba wípé àwọn dàbí ajá àdúgbò ni pé eléyìí àtẹlẹ́yìn ń já eléyìí àtẹlẹ́yìn ń búra wọn wọ́n fọmọlúwàbí ara wọn ya wọ́n tẹ́ ara wọn dáhùn. ọ̀kárọ̀rọ̀ su'alahu fil majlisi wọ́n ní wọ́n mọ̀ bí òkú níbèrè yẹn kìíṣẹ́ kan ni wọ́n tún bí. yabdu lahu hunalika ash-shaytanu wọ́n ní tó bá ń bí lọ́wọ́ ash-shaytanu ni ó yọ sí yumi ilayhi qalahu Sufyanu ash-shaytanu yóò máa ń ṣẹ́wọ́ sí pé wí báyìí ní tí ó dáa afáwa Sufyan ló gba ọ̀rọ̀ yìí wá àfi ń kọ́ra alẹ́kọ̀ọ́ ni ò pé gbogbo bó ṣe lè kéèyàn tó nínú ayé ẹ má fi tọ́lọ́run lẹ̀ o. alayka minallahi salamun wa rahmatun ẹ̀rí gbogbo alápapọ̀ là ń wí pé ọlọ́run ìkẹ́ rẹ ìgẹ̀ rẹ rahman rẹ ọlọ́run òun kó mọ bá Alhaj Taiwo Hassan Ogogo ẹ̀rí ẹ̀kọ́ lè jẹ́ fún wa o gbogbo níta ẹ̀ bá ń wá nínú ayé àwọn legend wọn rìnrìn kùnrin ẹ̀rí wọ́n máa ń live by example èyàn sì wá ṣe ní live bẹ́ẹ̀ tẹ́yìn bá ti ń lọ yẹn náà bá ti ń lọ́mọ tó dàgbà ẹ̀rí tí wọ́n bí òǹkẹ́ dádì what are you doing ẹ̀jẹ̀ mọ́ wa ká múra ká ṣẹ̀sìn dáadáa ká múra ká ṣẹ̀sìn dáadáa ibi tá à ń lọ mọ́tò débẹ̀ ká múra ká ṣẹ̀sìn dáadáa.